tó délé ayé nílé ayé ti ń bẹ. Òun pè dúró kò sẹ́ni mọ̀ àfọlọ́dùmarè ọba mi. Èyí tá a rí la wí, èyí tá ò rí a ò mọ̀. Tó ìbà rẹ o, olódùmarè ọ̀dádá tẹ́nìkan ò lè dá, alágbára tẹ́nìkẹ́ni ò lè kápá. Gbogbo ohun tí ń bẹ lórílẹ̀‐èdè ayé pátápátá iṣẹ́ ọba mi ni. Gbogbo ohun tọ́ba mi sì dá ló ní ìgbà tiwọn lọ́kọ̀ọ̀kan, bẹ́ẹ̀ ìkan ò dí kan lọ́wọ́. Bágbára ọba mi ṣe tó nìyẹn tí ò sì sí ọba ayé kan tó lè bí léèrè. Kábíyèsí o ọba mi. Ọjọ́ rèé bí àná tí lágbájá ń polongo aṣọ ìgbàlódé, tẹ́ni ń bẹ nínú ṣòkòtò kẹ̀m̀bẹ́ ń wúgọ́ tí ń ronú pé ṣe báyìí ṣe rí rèé, báwo ni tèmi ṣe wá rí báyìí kó o tó wa ẹkún mu bíi gàrí Ìjẹ̀bú. Jẹ́nbíọ́ aṣọ ìgbàlódé ọ̀hún bí 30 ọdún sẹ́yìn, ǹjẹ́ ẹni tó wọ̀ ọ́ bí gbajúmọ̀ lọ́jọ́ sí lè rí mú jáde? Bọ́bá wa ti rí mú jáde, sáṣọ ọ̀hún lè bá gbà tó de òní mu. Torí náà má para rẹ̀. Ìbà lóde tòní, ìbà ọkùnrin òun obìnrin, ìbà ọmọdé tòun tàgbà, ìbà fún gbogbo ẹni tó fetí ń gbọ́ mi. Àbígbẹ̀yìn náà ni Afeez Ọládìméjì ọmọ Àrómìrẹ́, ọmọ òpin àtànmí. Mo ní bóbìnrin ò bá sí nílé, ta ló tún fẹ́ máa múra fúnra bàbá wa gan? Bá fẹ́fẹ́ bá ti ń fẹ́, tóòrùn àtòjò ń ṣe wéréke. Mo ní ẹ máa yọ́nú sí mi, èmi ní kékeré ẹkùn tí ń fìkò ló ṣeré. Ẹ má gbàgbé ìkànnì tá a wà lónìí, Poly Ilaro 92.1 FM, lórí ètò yín tẹ́ fẹ́ràn, Kíyèsára lábala ọgbọ́n ọlọ́gbọ́n. Bíríbírí ńláyé ń yí, ìgbà ló lè lé ayé ẹ̀dá. Má kánjú nítorí ọ̀rẹ́ rẹ̀ ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Àkókò oníkúlùkù yàtọ̀ síra wọn gidigbe. Má ronú para rẹ̀ nítorí ọ̀rẹ́ rẹ̀ lówó lọ́wọ́ tí wọ́n ò sì ní. Má gbàgbé pé ọ̀tọ̀ọ̀tọ̀ ńlá wálé ayé, bẹ́ẹ̀ lásìkò wa yàtọ̀ síra wọn. Dúró dàsìkò rẹ̀, má sáré ìgìlì lọ kọlu ọkọ̀ gẹdú. Bọ́ọ̀ bá wà pé tí nǹkan tó lọ́gbọ́, má gbàgbé pé Táyé Lolú àti Akẹ́yìndé ti ń ṣẹ̀gbọ́n rẹ̀. A jọ bí wọn papọ̀ lọ́jọ́ kan náà, àmọ́ àwọn méjèèjì wọn ò wá sílé ayé lọ́jọ́ kan náà. Bí n bá ní pé lọ́jọ́ kan náà, mọ̀ pé wọn ò jọ forí sọlẹ̀ nígbà kan náà. Nítorí náà àkókò olúkúlùkù ó yàtọ̀ síra wọn. Wá gbọ́ o, ẹ̀ṣọ́ nílé ayé, rọra ṣe ilé ayé jẹ́jẹ́ kò sì dúró dàsìkò rẹ̀. Ó kọ́ mi ò yí padà, Afeez Ọládìméjì Àrómìrẹ́. A ó máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀.